bá ti mógo wálé ayé àfi kó ní ọ̀pọ̀lọpọ̀ ìfaradà. Àní ẹ̀dá tó bá mógo wálé ayé irú ẹni bẹ́ẹ̀ nílò ìfaradà tó pọ̀. Torí pé kì í ṣe gbogbo ẹ̀dá tó ń bẹ láyé ló mógo wálé ayé o. Àwọn ẹ̀dá kan wà ibi ló wá ṣe nílé ayé. Ọmọ ológo ni kó ṣọ́ra kó má bàa gba ògo dànù lọ́wọ́ ẹ̀. Gbogbo ẹ̀dá tẹ́lẹ̀dùwà bá ti tì lẹ́yìn àṣeyọrí ló máa ṣe. Àní gbogbo ẹ̀dá tó bá mógo wálé ayé ẹjọ́ súnmọ́ lọ́n sí o. Ọpẹ́ ni fọ́lọ́run ọba tí ẹ tún gbọ́ mi lórí ètò lónìí Wise FM 87.9 wákàtí ìrere lẹ́tọ̀. Èmi kọ́ Ọlọ́run ọba ni àánú Ọlọ́run mo rí gbà tí ẹ tún fi gbọ́ mi lónìí. Ṣómìwá Emmanuel orúkọ mi ò kú yí padà. A ní kì í ṣèmi Ọlọ́run ọba ló fún mi lọ́rọ̀ sọ, òun náà ni ọ̀rọ̀ tó ń gbénú mi tó ń fọhùn jáde nínú afẹ́fẹ́. Torí pa akọ wípé látètè kọ́ ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run ọba, Ọlọ́run elédùà náà ni ọ̀rọ̀ náà. Ọlọ́run ọba náà ní ń bá mi gbé tó fún mi lọ́rọ̀ sọ, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba elédùà. Ọlọ́run ọba tó jẹ́ wípé kò sí ibi tí ò sí ní gbogbo àgbáyé, òun kan náà ló dá ayé àti ọ̀run, òun náà ló dá Ṣítánì, òun náà ló dá Jésù Kristi olùgbàlà. Èmi á máa pariwo torí pé gbogbo ayé ló máa mọ̀ páànú Ọlọ́run mò ń lò, kì í ṣagbára mi sẹ́. Èmi á jẹ́ kí gbogbo ayé ó mọ̀ wípé àánú ni mo rí gbà tí ìwọ bá ń la ìpèníjà kọjá, ìwọ náà lè rí àánú gbà o. Àwọn èèyàn tí ń lọ wò mí lórí Facebook Osana Media League Dickiness Fọláwọlé Olúfẹ́mi ẹ kú oríire àná o. Màmá wa yìí wọ́n ti kúrò ní Mrs. wọ́n ti di Dickiness ní ìjọ CAC. Ẹ máa wẹ oyè yẹn fún mi o. A ní máa kéde rẹ̀ wípé kò sí ohun tẹ́lẹ̀dùà àti Jésù Kristi ọba mi ò lè ṣe o.